أعوذ بالله من الشيطان الرجيم. àwọn aṣọ kúrò lọ́dọ̀ olórí ibú pilẹ̀ kí gbogbo olókè ìkàwé tó máa lọ àlòkù orí ibú tó lòkù lẹ̀. بسم الله الرحمن الرحيم. àwa bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba àwọn ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع البصير. ọba àwọn ni ọba tó já sí pé gbogbo tí kò nira bórúkọ èèyàn ládùúgbò tí wọ́n lórúkọ lágbájá ti bàjẹ́ kò lè rìn mọ́ orúkọ tàmẹ̀dò náà ti bàjẹ́ òun náà lè ṣe nǹkan rẹ̀ mọ́ orúkọ tàmẹ̀dò náà làkàṣègbè òun náà mo ti ṣègbè kò lè kò nira bórúkọ ọlọ́run ọba tá à ń sọ yìí nínú sánmà àti nínú ilẹ̀ méjèèjì. الأزلي. ọba yìí lọ́ba àpilẹ̀ tó já sí pẹ̀lú rẹ̀ gbà tí ó sọ wípé mo rí di gbogbo ọba. ولا بداية لوجوده. nínú ẹ̀mọ̀ tẹ́mi rí lára rẹ̀ ni wípé kò sí bẹ̀rẹ̀ fún sí àwòrán bẹ̀rẹ̀ fún gbogbo. على بديع ولا نهاية لأبديته. nínú ẹ̀mọ̀ tẹ́mi tó rí lára rẹ̀ ni pé òun nìkan náà lọ́ba gbére ó sì yòpin fún gbogbo. الباقي الذي لا يفنى. àṣẹ́kùbọ̀ gangan ọlọ́run ní jẹ́bẹ̀ tí ó máa kù láyé ibi tí ò ní tán mọ́. الحي الذي لا يموت. alààyè kan tí kò lè lépa bá mi títí ṣọlá ni o. لا يشبع شيئا ولا يشبع شيء. nínú ẹ̀mọ̀ tẹ́mi tún rí lára ọlọ́run ọba tí èrí lára gbogbo ẹni tí wọ́n ń pè lọ́ba òun ni pọ́lọ́run ọba yóò jọ kankan gbogbo tí jọ iná kò séyìí tó ṣe fi wí ọ̀rọ̀. ليس له قبل ولا بعد. ọba yóò ní gbangba wájú ìpàkọ́ òsì fọba tá ń pè lọ́ba tí jọ lọ. ولا أمام ولا خلف. ọba yóò níwájú bẹ́ẹ̀ sì rí ọba yóò lẹ́yìn o. ولا يمين ولا شمال. ọba wọn sọ báyìí wípé ọ̀tún ọlọ́run rèé òsì ọlọ́run ọba ولا rèé. فوق ولا تحت. ọba yóò lókè ọba yóò nílẹ̀ o. لا تاوي السماوات السبع فالله أكبر من السماوات. ẹni òótọ́ ọlọ́run ọba mà ní náwó sí sánmà ọlọ́run ọba ń bẹ sánmà ọlọ́run ọba kẹnu ju sánmà lọ. ولا تحيط به الأرض فالله أوسع من الأرض. ẹni tó jásí pé ọmọ òun ò tiẹ̀ ní nǹkan kan nu mímọ̀ ní sọ pé ọlọ́run ọba ń gbébì kan lórí rẹ̀ àbí kó ya yàrá kó tó pọ̀ kan ọlọ́run ọba ní gbé bẹ̀. وكيف لا. èyí tó jẹ́ káwa mọ̀mọ́ bẹ́ẹ̀ tuntun kọ́ ò wá gbọ́. وكيف لا. fún ara ọlọ́run ọba ló sọ nínú ìwé tèmi àti ẹ̀ ń gbé kiri lójoojúmọ́. ووسع كرسيه السماوات والأرض. ọlọ́run lága òun tóun fi ṣọlá kì í ṣẹgbẹ́ sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì. ولا يؤوده حفظهما وهو العلي العظيم. bó o wá lẹni tí ń bẹ lórí àga ó ti mọ bẹ nínú sánmà bó o ní ó ti mọ bẹ nù lẹ́lẹ̀ kí gbogbo oníhòòhò yóò mọ wà níṣó. خلقني وخلقك من نطفة. ọba yìí lọ bẹ́ẹ̀ mọ̀ ó tẹ̀mí ó tẹ̀wọ́ látara omi lọ́pọ̀lọpọ̀ omi tó omi ikú omi ń omi ẹ̀. وجعل النطفة علقة. ọlọ́run ọba wá lóyè ìwọ omi yìí yí padà kó o tẹ̀jẹ̀ kíkí gbogbo yẹ gbogbo sáyẹ́ntìsì dè ní. والعلقة مضغة. ọlọ́run ọba lóyè ìwé ẹ̀jẹ̀ kíkí yìí yí padà kó o di bá ṣe ẹran gbogbo sáyẹ́ntì ò lè ṣàlàyé rẹ̀. والمضغة عظاما. ọlọ́run wá lóyè ìwé ẹran kùjẹ́kùjẹ́ ìwé ẹran bẹ̀jẹ̀bẹ̀jẹ̀ kẹ́gbogbo sọ jáde lára rẹ̀. ثم كسى العظام لحما. ọlọ́run wá ní egungun fẹ́ bàrí sí ìdẹ́dà ọmọ èèyàn jẹ́ ó yá tẹ́ ara wó mọ bà. ثم أنشأه خلقا آخر. lẹ́yìn ìgbà tó lọ́run lójú tó yapá tó yẹ títà ọlọ́run wá ní tẹ́tí gbọ́ o. خلقا آخر. ọ̀nla ayére o ọ̀ní lọ́mọ sí ẹ́. خلقا آخر. ọ̀nla ayére o ọ̀ní bímọ àmọ́ rẹ̀ èèyàn daṣọ bọ̀ ọ́. خلقا آخر. ọ̀nla ayére o bó bá gbígba ọmọ ọ̀ní jèrè wọn. ọlọ́mọ ṣe ti wá bẹ́ẹ̀. ọlọ́mọ ṣe ti wá bẹ́ẹ̀. خلقا آخر. ọ̀nla ayére o ẹyọkan lọ́ọ́ bí ẹyọkan ni ó sì di yóò dìgbà. خلقا آخر. ìwọ rẹ̀ ọmọ mẹ́wàá ló ń bí. خلقا آخر. فتبارك الله وأحسن الخالقين. ọba tó jásí wípé ni òun gangan lọ́ba tó jásí kó dá ògbó wáyà tákàdá. ثم أصلي وأسلم على سيدنا محمد. kọ́lọ́ ń bá wọn pa gẹ́ẹ̀tì yẹn pọ̀. أقل ينبغي محمد.
غر الميامين àwọn àlú ìlú èèyàn táyé ṣàfẹ́kù wọn bí ta láyé dé. وعلى أزواجه Ọlọ́run pín kẹ́ni kárí ojúlé àwọn ìyàwó rẹ̀. أمهاتنا وأمهات المؤمنين àwọn ẹlẹ́yẹ tó ṣu gbogbo àwọn onígbàgbọ́ òdodo àwọn ìyá tó ṣu gbogbo wa pátá. وعلى التابعين وتابع التابعين من المحسنين Ọlọ́run wá bá wa pín kẹ́ni kárí ojúlé gbogbo àwọn ẹni tó tẹ̀lé wọn àtàwọn ẹni tó tẹ̀lé wọn pẹ̀lú àníyàn rẹ̀. وعلى عباد الله الصالحين Ọlọ́run máa ń bá wa pín kẹ́ni kárí ojúlé gbogbo ẹrúsìn Ọlọ́run ọba tó jẹ́ ni rẹ̀. وعلينا أجمعين إلى يوم الدين látẹ̀ní أما بعد tẹ́mi àti yìí ti kó sínú ọkọ̀ kẹ́yìn kọ́lọ̀ mọ́jà wàhálẹ̀ ń bẹ̀ títí lọ́jọ́ ìgbéga ìgbéga. ẹni àmín ẹja ṣe àmín. ẹni àmín lẹ́ẹ̀kan sí i àmín. ẹlẹ́kẹ̀ẹ́ta ẹjọ́ gòkè dáadáa àmín náà. àmín ya Allah. mo kí Ọlọ́run akí. mo sì kí Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. èyí tó kù nínú kíkí méjèèjì mo kẹ́yìn àfáà àwọn làrí Ọlọ́run. mo kí ẹ̀yin àfáà àwọn tọ́lọ́wọ́n ọba fi torí ọmọ tí ò sunwọ̀n ṣe. mo kí ẹ̀yin àfáà àwọn lọ́gùn Ọlọ́run tí ò ṣe é dá kọjá. ọ̀ṣẹ́un mo kí ẹ̀yin àfáà àwọn gbọ́wọ́ láyé Ọlọ́run ọba tí ò ṣe é gbá mọ́ àfi kó pọ̀ sọ́ọ̀tì Ọlọ́run tó ní wọn. inú jẹ́ kí mo jìnnà sẹ́ni tó yẹ kó sọ̀rọ̀ láàyè yìí Allah. ń gbogbo ọ̀nà àmọ́ àṣẹ ẹ̀yin àgbàlagbà kò ṣeé kọ̀ torí ń gbà míì bó ṣe lè wù kẹ́sẹ̀ tó ìmọ̀ wá wíjú ẹ̀ṣẹ̀ ń gbà mí àmọ́ jẹ̀ṣẹ̀ lọ. ẹ̀yà wo bí àwọn ìmáàmù ti fẹ̀sùn kan gbogbo àwọn ọmọ olóòkú wọn sì sọ nǹkan kan wọn ní anakumula. káyọ̀ abẹ́ máa fà á lọ sọ́tún fa ó ṣe yẹ kó tún ju tó tó wà lẹ́lẹ̀ lọ. orí ń tó burú ju tó burú lọ. olùkọ́ jẹ́ ń kọ́ sí yín lẹ́nu. mo kí ẹ̀yin àfa. a kì í. básìkò ti kéré tó ni mò ń wago. mo kí yín kọ́lọ́ mọ́ṣáláà ń kí yín. àmín. mo ká kíkí náà látọ̀dọ̀ bàbá wa lágbàjì. adama Allahu hayata sheikh. ẹ dákun ẹ bá mi sọ pé adama Allahu hayatahu. adama Allahu hayatahu. wọ́n nínú gbogbo ẹni tẹ́jọ́ ṣe ọ̀dẹ̀dẹ̀ yìí lánàá nú àwọn àgbàlagbà ó fẹ́ dàbí ìgbà pẹ́pẹ́ yìí lẹ̀ nìkan tó kù. Allahu akbar kọ́lọ̀ mọ́ káyé lẹ̀ fún wa bàbá. ọlọ́run sì ní ṣe yín kù fún ìyàjẹ́. amiina. mo kí àwọn bàbá wa tí wọ́n sọ fèrè lẹ̀ tí mo gbà á tí wọ́n gba owó dá sí tọ́lọ́run. mo sì kí àwọn bàbá tí wọ́n bá wa ṣe fìdáwò. mo kí àwọn afáwa tí wọ́n tẹ̀lé wọn náà. mo kí àwọn bàbá wa síwájú. mo kí gbogbo ìkàlẹ̀ gbogbo ẹ̀yin ẹ má bínú kíkí ó jù báyìí lọ. mo kí gbogbo ẹ̀yin ọmọ olókù. mo kí gbogbo ẹ̀yin ìyá alásàlátù. mo kí gbogbo ẹ̀yin bàbá wa. gbogbo ẹ̀yin ọmọ kéékèèké. gbogbo ẹ̀yin àgbàlagbà. gbogbo ẹ̀yin bàbá mi. gbogbo ẹ̀yin àfáà. gbogbo ẹ̀yin elétò. gbogbo wa ni mo kí pé asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. mo wá ṣàdáyàn kí ẹkùn. bàbá Sheikh Imam Arárọ̀mí. gbẹdẹmukẹ. ẹwì bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. bàbá wa Sheikh Imam Arárọ̀mí gbẹdẹmukẹ. bẹ́ẹ̀ ọba kájú ẹ̀ kó lóun kájú ẹ̀. bẹ́ẹ̀ni kátó bẹ́ẹ̀ bá kátó kó lóun kátó. bàbá tó kájú ẹ̀. Allah. ẹ mọ̀ bóyá bí mo lè fi kún orúkọ yín lénìí. gbogbo ẹ̀yin abiyamọ ẹ bá ń sọ pé ẹkùn. ẹ bá ń tún sọ pé ẹkùn. ẹkùn. àfáà tó bá dára ẹ̀ lójú wájú Ọlọ́run bí wọ́n ti ṣe nù ni. bẹ́ẹ̀ni ó yàtọ̀ sí tàbí tàbí. àlẹ́ yìí ti máa ń tọrọ jẹ lọ́wọ́ èèyàn. tí ọ̀rọ̀ náà gbogbo bẹ́ẹ̀ bá ti ṣe náà ni yóò ṣe déédéé ara ẹ̀. yóò wá wọn ní tọ̀ àgbà yín bẹ́ẹ̀. mo kí yín mo tún yín kí. Allah. mo kí yín ti kalẹ̀ yìí mo tún kí yín ti tèmi nìkan. tọ̀ bẹ́ẹ̀ ti ń rè mí. pàpọ̀ bẹ́ẹ̀ ti ń tọ́ mi. pàpà pọ̀. Ọlọ́run mọ̀jọ́ rẹ wá láwọn sọjọ́ rẹ fún yín. àmín. Ọlọ́run ti kárí yín pẹ́ o. àmín. ọlọ́ subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah. ìdúró mi ń bí ìdúró tó ní nǹkan ṣe ni pẹ̀lú ọlọ́ládé Ọlọ́run mọ́ṣẹ́ àbá mi ṣe dáadáa fún un. àmín. àwọn èyí tó ti ṣe Ọlọ́run mọ́ bàá jẹ́. àmín. lẹ́nu gbogbo ẹ̀yin àgbàlagbà mò ń gbọ́ pé ọmọ dáadáa ni. Allahu akbar. ọlọ́ládé ọmọ rere ni. Allahu akbar. ní kọ̀kọ̀ àti gbangba ọmọ àlùbáríkà ni. Allahu akbar. àlùbáríkà náà kọ́lọ́
والسلام على المرسلين والحمد لله رب العالمين. ó kù ṣẹ́jú méje tọ́ gbogbo yẹn náà tó wá sí. èyí tí wọn jọrọ Ọlọ́run láàrin ìṣẹ́jú méje ẹ̀ka méjì ni láàrin ìṣẹ́jú méje náà sì ni. méjì láàrin ìṣẹ́jú méjì. ẹ dákun gbogbo ẹni tí ń pè nǹkan ẹ lọ́wọ́ nìkan jòkó sí náà. ẹ dákun ọlọ́run tèmi. ẹ dákun ẹ dákun. ẹ dákun. oníkàlùkù wá bí jòkó sí náà. yóò ní nǹkan ṣe pẹ̀lú tó wà nílẹ̀ yìí yóò sì tún ní nǹkan ṣe pẹ̀lú tó tún wà nílẹ̀ yìí náà lágbègbè méjì. kọ́lọ́mbà kẹ́mọ̀ ọmọ wa Rábíà. amiina. ọjọ́ kú ọjọ́ ńlá ni. kí gbogbo ọmọ palẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni àrògbọ́dá sí yun. kò sóògùn fún un. àbẹ́yà fún àrògbọ́dá sí. kò sóògùn fún un. ó kó iṣẹ́ ńlá. ẹ̀ka kejì tó wá ní ni wípé àwọn àfáà nípa ọjọ́ kú ẹni ńlá ni wọ́n ń jọ náà. Allahu akbar. méjèèjì náà nù mo pí ẹ papọ̀. tọ́ méjì láàrin ìṣẹ́jú méjì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ yóò bá fẹ́ mọ iye àwọn àfáà yóò mọ ìjọ tó bá kú tó wà nílẹ̀. tó dàtọ̀ wẹ́lẹ́. Allahu akbar. táwọn ọmọ rẹ̀ ò lè wọlé mọ́. ẹni tí ń ṣe sùkẹ̀ fáwọn àfáà ìjọ tó bá dọjọ́ kú. ẹ wá wò ó. Allah. yóò kégbe ẹ bá ń pa àwọn àfáà. Allah. Allah. bẹ́ẹ̀ni ìjọ tí yẹn bá ń bẹ́lẹ̀ ní kẹlẹ́mọ̀ Allahu akbar. tó dẹ̀wù jẹ̀jẹ̀ fáyà rẹ̀ àbí tó dẹ̀wù jẹ̀jẹ̀ fọ́kọ. kò ní rántí àwọn lọ́ọ̀yà rẹ̀ máa ń jọ náà. Allah. wọn wúlò mọ́. gbogbo àwọn ẹni tí pàpẹ́ta fún kọ́. gbogbo àwọn tí ń ṣògùn fún wọn nílẹ̀ gbàálẹ̀ máa ń jọ náà. special doctor specialize lórí ẹ̀mí. dókítà náà ti parí iṣẹ́ rẹ̀ ń jọ náà. Allah. kò ṣiṣẹ́ mọ́. gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti di ká máa dẹ́sẹ̀ ẹjọ́ síwájú ilé wọn nílẹ̀ wọlé tọ́ ń jọ náà. ó wá dẹ̀wù jẹ̀jẹ̀. àwọn ẹnìkan ṣoṣo tí sẹ́mi kù fún oní làwọn àfáà. akínyìn. àwọn àfáà tóbi. Allah. nípa ọjọ́ ọkú. Allah. ẹ kà wọ́n kún o. ẹ pàtàkì kí n máa pé yín ṣe wáàsí ń bí ilé nì. èyí tí ẹ tó bẹ́ẹ̀ kí n sọ pé yín ṣe wáàsí ń bí. àmọ́ ń tẹ́ fi lé mi lẹ́nu tó bá mi lẹ́nu nù ni ẹ bá ń gbà bẹ́ẹ̀. ẹni tó bá sì sọ pé òun ní ń tó kàn nígbà tó kù bá kù lẹ̀ kó ní àwọn sókè ń bí. tọ́ ká bí ń bẹ̀rẹ̀ méjì. bóyá yóò rèé sì fún. kórì rẹ̀. tọ́ ẹ dákun sọ wa sọ wa ń bẹ̀rù ni. kò sí o. ó dàbí ò bá sí ẹ gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà kí n gbọ́ bí. kódà àwọn oníbílẹ̀ bàbá fòkú dá wọn wọ́n ṣe jabajaba ni. ọ̀tọ̀ níbi tí wọ́n sorí sí ọ̀tọ̀ níbi tí wọ́n odò ronú. wọ́n wá fi kùn sí sáyẹn. sábà wà wọn olú ẹ̀kọ́ ẹ̀dá azimi ọlọ́run pàtàkì àwọn àfáà púpọ̀ ẹjẹ́ tó wọ́n pò tọ́lọ́ ń tò wá sí. ọlọ́run ṣe ìdánwò báyìí àwọn ọmọdé ìlà ìmínà ṣáìbàn rajim bismillahir rahmanir rahim. ìṣẹ́jú mẹ́rin náà ló kù. bismillahir rahmanir rahim. ọlọ́run ṣe ìdánwò.
àwọn àfáànù kẹ́ ẹ mọ iyì wọn o àwọn àfáànù ẹ má kọ́ ẹran kéré o bẹ́ẹ̀ tiẹ̀ tàpálẹ̀ wọn torí kẹ̀kẹ́ tó ju torí ọjọ́ tẹ́ ẹ dákẹ́ ẹ nílé mi mọ́ pàtàkì wọn o tọrọjọ ọjọ́ kú ọjọ́ ńlá ni kò sí ntẹ̀yà tó rí mọ́tẹ̀yà kẹ́pẹ́ lọ́jọ́ ńlá tó jáwé ní ńlá yìí náà lọ. Allahu akbar. mo rí gbọ́ ètò ẹ̀ fi parí ẹ̀. Anakumullah. inú tàn igbe inú ìyáwó lómi ni mo ti rí tàn yìí. títí Imam al-Ghazali. Imam Abu Hamid al-Ghazali. rahimahullah ta'ala. ẹ tẹ́tí kẹ́ gbọ́ tàn ní dáadáa lẹ́yìn ayé àkàntí mo fa ni àtàdísì kan nẹ̀ ìtàn yẹn náà ló kù wọ́n ní lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kẹ́hámà ẹrú ọlọ́wọ́n ọba kẹ́ àwọn màláíkà ń ṣí fọ́tí wọ́n ń là ń dilérí wọ́n ń kọ́rin bọ́ nígbà kọ́ wọ́n ń tì lọ́rùn náà. ìgbà tí ayé wá pọ̀ ìgbà tí ayé wá tóbi kan gẹ́ẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam. ẹ yóò bá anabi mọ́ ẹ yẹ kọ́ yóò bá anabi kọ́ nílẹ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. wọ́n lé anabi Muhammad wá síbẹ̀ fún mi ọlọ́run ò sì wojú àánú sarakùnrin yìí. ọlọ́run ṣe lóore ọ̀lẹ́ni. ọlọ́run wá ní ẹbí arákùnrin nì wá ẹni nígbà tó wá déwájú ọlọ́run wá bí wípé man huwa Allahu. ta ló lóhùn máa gbọ́ o. ẹ gbọ́ mi dáadáa. àbádàní èyí tẹ́ ẹ pé ní mo yọ̀ǹda yìí hàn ẹ lọ́ọ́ lè jókòó síbi kan ẹ lọ́ọ́ wá bí jókòó sí. kùránì lélẹ́yìí. ẹ lọ́ọ́ wá bí jókòó sí àwọn tó wá bí mi wọ́n. ọlọ́wọ́ ni ta ló lóhùn tó bá ti mọ̀ yìí hàn ní ọpaasi ta ló lóhùn. àná ń pè lọ́wọ́ kí ẹ sọ gbólóhùn kan. ọlọ́run Ọlọ́bàtálá ni. Ọbàtáṣà. Ọlọ́bàtálá ni. ọlọ́run sọ fún anabi mọ́mọ́ ọ̀rẹ́bẹ́rù rẹ̀ tọ́lẹ́ síbẹ̀. sọ̀rọ̀gbọ́ fẹ́ẹ̀lì. ọ̀rẹ́bọ́ fẹ́ẹ̀lì. anabi tún ra wọ́n pé ọlọ́run dákun jẹ̀bù rẹ̀ tún bí nǹkan sí. abiyamọ bọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ sallallahu alaihi wasallam. ọgbẹ́ ọ̀dà tàlẹ́ntì ń jẹ́ Muhammadu. sallallahu alaihi wasallam. onítẹ̀lọ̀ ti rán sọ fún mi nígbà tí mo wà láyé níjẹ́ Muhammadu. orí gbẹ́ Muhammad náà ṣe tẹ́lọ̀ láyé. ọlọ́run ní sọ̀rẹ́rù rẹ̀ ìwọ Muhammad. ó tún fẹ́ẹ̀lì. sọ̀rọ̀gbọ́ fẹ́ẹ̀lì. ó dáa kí ni ń jẹ́ ìsìlámù. tọ̀ ìsìlámù. kí ni ń jẹ́ ìsìlámù. olóhùn tí ẹ̀mẹ̀sìn fi ń jẹ́ báwọn ni. ọ̀dà ọlọ́run wọn ni final question. ó dà ètò ìfẹ́ parí ẹ̀ sínú. ẹyọ kan yìí. ó dà á ní ìjọ máa fà ẹni ọlọ́run kẹ́ ẹyọ kẹ́ dárúkọ ìmọ̀mù kẹ́ àfàgbà kan. ládùúgbò yín. yíyún ni ó là ọ́ nínú lásìkò ọjọ́ èní. Allahu akbar ó gbé méjèèjì tíwájú bàbá. bẹ́ẹ̀ ni ó gbé dárúkọ àfà kẹ́ tẹ bọ́ọ̀lù Samadani Sheikh Yahya Ushuala jẹ́ ìmọ̀mìlà dárúkọ rẹ̀ bó ṣe bàbá àwọn olówó rí bí ni dárúkọ rẹ̀ bó ṣe bàbá Lágbàjì ni dárúkọ rẹ̀ bó ṣe bàbá Alárọ̀mí ni dárúkọ rẹ̀. Allahu akbar. Allahu akbar. Ọlọ́run ò mà fà kẹ̀kẹ́. ó ṣe o. Ànábì káwọn ọmọ rí bí kásá. kásá. ó dáa Ànábì ni ó dáa ẹ jẹ́ káwọn gẹ́gẹ́ bí bóyá dẹ́rù Ọlọ́run ń bà ní. Ànábì wá ṣe ti kárakùnrin náà létí pé bí wọ́n bá tiẹ̀ mà fà kẹ́ ọ̀mẹ́nìkẹ́ tó máa fà kẹ́ ó dárúkọ rẹ̀ fọlọ́ ó ní yìnyín nìyẹn yẹn mọ́ ọ̀dà Ànábì ni ó dàpọ̀ ìbàjẹ́ ọ̀mẹ́nìkẹ́ tó mẹ́nìkẹ́ tẹ́nìkan yẹn wá mẹ́nìkẹ́ tẹ́nìkan yẹn wá mẹ́nìkẹ́ tẹ́nìkan yẹn máa fà kẹ́. Allahu akbar ẹ wọlé àwọn àfa. Allahu akbar. ẹ wo ibi tọ́lọ́ tò sí. Ọlọ́run mẹ́nìkan tí máa lóun láfà kan tẹ́ ẹ máa sọ pé mẹ́nìkan tẹ́nìkan yẹn sọ pé òun láfà kan dáńgọ̀ yẹn nínú ọ̀fọ́lọ́hùn bọ́ọ̀ gbọ́ 100 ọ lè gba 60. Allahu akbar. ó sì dárúkọ rẹ̀ Ọlọ́run sì tó ó sì ka àfáà ni wọ́n ní kọ́lọ́ lè pè wá nígbà tó mẹ́ni yìí ń tòótọ́ lóhùn mọ̀ sẹ́ni yìí mẹ́ni yìí tòótọ́ náà sẹ́ni yìí náà mẹ́ni yìí tòótọ́ Ọlọ́run ní káfá. wọ́n lọ lọ́ọ̀dù tó ń nà gbẹdẹmukẹ́
فيما زالوا كما هو سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب